tuntun mọ́ pẹ́ wá. Àwọn àtà aláròjinlẹ̀ a mọ̀ pé àti lórí oṣù kan ló dún ayé ọgbọ́n orí ògbé. Ìmẹ̀dẹ́ ògbé àti lórí kan péré. Bí kì í sọ lé Elédùmarè ọba. Adúpẹ́ pé òkun lọ́wọ́ ọba mi Èdùmarè. Gbogbo ẹgbẹ́ Akéwì Asòótọ. Ẹtí jẹ́ katúyẹ̀yà jáde ẹgbẹ́ jọjẹ Olódùmarè ọba tó pa wá mọ́ láti January títí àkókò yìí parẹ́ ọba mi ẹrù jẹjẹ. Bọ́dún bá ti dé òrógbó àgbo ọdún onídé kò bí má gàtẹ́ o ọdún tí ipò àtọ́dá o àṣẹ ìsàmọ́ ọdún o àní bọ́dún bá ti dé òrógbó àgbo ọdún onídé kò bí má gàtẹ́ o ọdún tí ipò àtọ́dá o àṣẹ ìsàmọ́ ọdún o ẹni ọdún bá bá láyé yọ kó máa dúpẹ́ èèyàn tó bá ti ń pọ̀ lékè ìpẹ́ ó pẹ́ lè yẹ kọ́ o ọlọ́tọ̀ mi wò kọ̀rọ̀ lèmi ń jẹ́ mo dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ Olódùmarè tó tún sọ mi lọ́dún èyí a ṣe ìsàmọ́dún nínú gbogbo ẹgbẹ́ Akéwì Asòótọ pátápátá a ò ní fi ráwa ṣàwátì láṣẹ Èdùmarè òkòrò Akéwì lèmi ń jẹ́ ọmọ ńlọrin àfọ̀njẹ́ nídòjì yọ lọ. ọ̀dúndún mo dé ọba sọ̀lúdẹ̀rọ̀ bọ́dún bá dé tọmọdé tàgbàlagbà ní yóò mọ pariwo ọdúnrọ́dún ayẹyẹ àjọ̀dún ọlọ́dọọdún náà ní í jọdún ẹni ọdún bàbá láyé ẹni mo ní kó dúpẹ́ tí ẹ̀fà dá mi wáyé bọ́dún dùn bí odò ìrètí ń bẹ tó rà ń bẹ a sì ń bẹ à ń bẹ káàkiri à ń lọ sókè sódò àpò ọdún gbogbo mòtúnú wà láti inú ẹgbẹ́ Akéwì Asòótọ Oòduà kí gbogbo ayé kù dásẹ̀ tẹ ọdún tuntun o àwa tá a lò gbólógbò ọdún 2022 tó kọjá là ń kọrin ọpẹ́ s'Èdùmàrè o ìrírí ọdún tuntun 2023 kó máa jẹ́ ti gbogbo wa pátákó ìgbéga là ń fẹ́ kó jẹ́ tiwa lọ́dún tuntun 2023 tá a dáṣẹ́ tẹ̀ yìí elevation lórí elevation ni ohun gbogbo tá a bá ti ń fẹ́ ètò wa ò tó lọ́dún 2022 tó kọjá àfà kò já mọ́ wa lọ́wọ́ ọba Òdùmarè á fi lé wa lọ́wọ́ lọ́dún tuntun tá a dáṣẹ́ tẹ̀ yìí o Aṣíwájú Alárògùn kí gbogbo ọmọ ẹgbẹ́ pátákó ààrẹ Afẹ̀dẹ̀yẹgàn náà ń fi èyí kí gbogbo mùtúmù wa o mo kí wa mo sọ pé a kú dáṣẹ́ tẹ̀ ọdún tuntun. ọpẹ́lọpẹ́ rẹ Elédùà ọpẹ́lọpẹ́ rẹ Olúwa ayé ìbáyẹyẹ mi Àlàó ọpẹ́lọpẹ́ rẹ Elédùmarè ọba èmi màmá tún mọ́pẹ́ wá o ọdún tuntun ló tún wọlé dé wẹ́rẹ́ ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún àlùbáríkà ló kúkú máa jẹ́ fún gbogbo kó wá wa àwa dúpẹ́ ọdún tuntun náà tó wọlé dé wẹ́rẹ́ àtún wá ń fàsìkò yìí tún dúpẹ́ kẹ́nu ọpẹ́ wá bà mọ́ kan adúpẹ́ o ọ̀pọ̀ tí ń fàsìkò wọn lu ọdún tuntun nílé ìwòsàn èmi wá dúpẹ́ wípé nínú àlàáfíà ló tún bá mi mo tún dúpẹ́ wípé n ò rógun ẹjọ́ ọ̀pọ̀ ti kù mẹ́jọ láti bí 20 ọdún síbẹ̀síbẹ̀ yìí tún bẹ́jọ́ fínra ni èmi wá dúpẹ́ pírí báyìí lọlọgọnjí Àlàó mo tún jíjẹ òní mo tún dúpẹ́ lọ́wọ́ Olúwa ọba èmi òkùnkùn faṣọ péńpé roko ọba èrò ọ̀tá ò sẹ́ lórí mi Àlàó bíi kárò kakọ̀ lọ́bẹ̀ kágbégbá ọbẹ̀ wá sílé wọn èmi wá tún dúpẹ́ o ẹnu ọpẹ́ mi ò sì nìkan Elédùà ọba tó ṣe mí lọ́mọ ológo fáwọn òbí tó bí mi kó ló wọ ọba kó jẹ́ nrógò mi lò láyé ọdún tuntun náà ló wá wọlé dé Àlàó Akéwì wá ń kí gbogbo ọmọ Akéwì Asòótọ Oòduà lápapọ̀ wípé a kú ọdún o a kú ìyèdún lọ́lé Elédùmarè ọba ọdún ayọ̀ la ó sì máa ṣe ẹ wò àṣẹ àṣàmọ́dún sẹ̀mí ò jàre. ẹni ọdún bàbá láyé yẹ kó kọrin ọpẹ́ èèyàn tó bá ń lò sẹ̀mí lọ́wọ́ yẹ kó fọpẹ́ fọlọ́run ọ̀kan ṣoṣo kó gbólúwọ ọba ga kì í ṣe gbogbo èèyàn tó rí January ló rí December láyé ń bí bá a bá ń bẹ láyé ó yẹ ká lè fi yìn fún Jèhófà èmi Agogo Ìgbàlà láti inú ẹgbẹ́ Akéwì Asòótọ ló sọ pé ọdún ayabo fún gbogbo wa. ìmọ́lẹ̀ ayé súnmọ́ bí jájọ dúpẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ wa ká dúpẹ́ lọ́wọ́ Olúwa ọba ẹ jẹ́ kí wọ́n kú ọdún náà ẹ kú ọdún ẹ kú ìyèdún
adúpẹ́ lọ́wọ́ adániwáyé ọba tó jẹ́ ó sojú wa àwa akéwì Asòótọ ń dúpẹ́ à ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tí ń jẹ́ mímọ́ fún dídá wa sí tó dá gbogbo wa sí tá fi wà lókè èèpẹ̀. a tún wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ o ẹ̀yin tẹ́ ò fi wá sílẹ̀ nígbàkúùgbà àwa akéwì Asòótọ adúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún nínáwó sí wa lọ́jọ́ gbogbo. ọdún tí a wá lé sí i àwa nílé fúkú ànílé fúbànújẹ́ èyí tí ń bọ̀ ní bá wa ní sàréè. ire tó yẹ kó tẹ̀ wá lọ́wọ́ lọ́dún yìí tí ò tí ì tẹ̀ wá lọ́wọ́ léyìí tó kù kọ́dún yìí ó parí Èdùmàrè á jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ lágbára Olúwa ọba. tábà tún wá wọnú ọdún tuntun ayọ̀ la ó fi wọdún náà ayọ̀ la ó fi làájá. ire tí ń bẹ níbẹ̀ aṣojú gbogbo wa a ò ní wẹ́nì kankan wá tì í. ọdún bá dé ọmọ ọlọ́pẹ́ aṣọ pé ẹrú tó mọ níwò náà kò ní kọjọ́ pẹ́kẹ́ nítorí pé olùdá ayé kì í dẹ̀kọ́ ìgbà ń gidi kì í jẹ̀bà kágúnyán káwọn bàbá dẹ̀dà kò ní jẹ́ ọpẹ́ sá ló fẹ́ abájọ tá a fi mọ rírì ọba rẹ̀ nínú ẹgbẹ́ wa Akéwì Asòótọ Oòduà tá a mọ̀pẹ́ wa ọpẹ́ wa rèé láti bẹ̀rẹ̀ ọdún 2022 tá a gbórí wọdún tuntun 2023 kó ṣèso rere fún gbogbo wa nínú ẹgbẹ́ wa Màjẹ̀sí Akéwì lèmi jẹ́ ọmọ aṣíwájú aláwọ̀ ògùn ààrẹ afẹ̀dẹ̀yọ̀gbọ̀n. ẹni ọdún bàbá láyé mo pé ẹ kó sọ pé gbogbo mùtúmùwà mo pé ẹ jẹ́ dúpẹ́ f'Ẹlẹ́dùmarè ọba ojàre àwa tún wà láyé a tún wà láàyè ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mú ọ̀pọ̀ lájọ rí bẹ́ẹ̀ rí ọdún yìí ṣùgbọ́n wọn ò sí dòní èmi pa òfin yọ̀ wọ́n ṣùgbọ́n àfi ń borúkọ lọ́wọ́ ọba gani àwa wà láyé a wà láàyè kì í ṣe mímọ̀ ẹ́ ṣe wa orí ọ̀fẹ́ l'Ẹlẹ́dùmarè ọba fi gbà wá mo pé ẹja máa dúpẹ́ lọ́wọ́ ọba aláwùrà èmi dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òfun gbogbo ẹgbẹ́ Akéwì Asòótọ pátápátá mo pé ẹja máa dúpẹ́ fọlọ́wọ́ ọba tó jẹ́ wà láyé tó jẹ́ wà láàyè àwa ò sí lọ́gbà ẹ̀wọ̀n aláò sí nílé ìwòsàn ọpẹ́ ló yọ lọ́wọ́ ọba mo pé ọmọ aráyé ò wá so wá mọ́lẹ̀ kán mọ̀ fẹ́ gbà fún wa lóúnjẹ sẹ́rí pé ọpẹ́ yẹ Elédùmarè ọba àwa wà láyé a tún wà láàyè ọ̀pọ̀ ti kú ọ̀pọ̀ ti ṣègbè ọ̀pọ̀ ò sí láyé mọ́ ọ̀pọ̀ tí ẹ̀ ń bẹ láyé àmọ́ wọn ò sí láàyè ẹja mọ̀ dúpẹ́ fọlọ́run ọba gbogbo ẹni ọdún bàbá láyé mo pé ẹ kó sọ pé ọpẹ́ ló yẹ Ọlọ́run ọba àní ìyìn ló yẹ bàbá òkè. Àjàní Akéwì mo dé o Àjàní Akéwì tí fèwì sọ̀rọ̀ jinlẹ̀ bí ọdún bá ti bá ní láyé ká dúpẹ́ fún Elédùmarè ọba nítorí ọ̀pọ̀ ló fẹ́ rí ọdún ṣùgbọ́n ọdún ó bá wọn ní ilé ayé ṣebí torí rẹ̀ là á fi dúpẹ́ fún Elédùmarè ọba àti wá sọdún èyí á ṣe tẹ̀mí sí Elédùà oníjàfẹ́lẹ́ èyí dágbére fáyé mo pé a ó máa ṣe apá wa ó sì máa ka Àjàní ló sọ pé orí àwa ò ní burú orí adìyẹ kò ní burú kó yé dúdú orí adì kò ní burú kó má ṣe yá lòun èèyàn lókè ká má ló gbà yí kí Ọlọ́run ọba ò ní gbà fún un. Adúpẹ́ fún Elédùmarè ọba tó jẹ́ kí ọdún bá wa láyé. Dúpẹ́ 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 ká dúpẹ́ ló tọ́. Dúpẹ́ 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 ká dúpẹ́ oore. Gbogbo ayé ẹja dúpẹ́ oore t'Olúwa ṣe fún wa. Gbogbo èèyàn tọ́dún bá láyé ẹja fìdùnnú àtayọ̀ hàn sádáni wáyé. Fún tòrè ńlá tí ò lábàwọ́n t'Olúwa ṣe. Àní gbogbo ẹni tọ́dún bá láyé ká dúpẹ́ oore lọ́tọ́. Wọ́n ní gbogbo ẹni tójú ẹ̀rọ ọdún tuntun ká fìdùnnú hàn sọ́lọ́run ọba. Torọ́pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mú. Ọ̀pọ̀ ìjì ló ti jà nílé ayé. Mo lówó Elédùmarè ọba ló dá wá
lọ́wọ́ Elédùmarè ọba tó dá mi sí tiléṣẹ́ bí mi akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run kábíyèsí ọba ńlá ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀ kílẹ̀ bí a bá ṣe ń kọrin ọpẹ́ sólúwa kí a má gbàgbé láti máa kíra wa kú oríire ọdún tuntun tó bá wà láyé òòṣà òkè òní jẹ́ fọdún èyí ṣàṣemọ́ ayọ̀ àti ìdùnnú tá a fi wọnú ọdún 2023 yìí tá ó fi làájá lọ́lá oníbú ọ̀rẹ́ ẹni ọlá akéwì ọ̀là lèmi ń jẹ́ ọmọ ẹgbẹ́ akéwì asòótọ́ ni mí ẹgbẹ́ akéwì asòótọ́ ló ní akí gbogbo ayé kú oríire ọdún tuntun tó dé akéwì asòótọ́ ò ní bàjẹ́ akíra wa kú oríire ọdún tuntun tó dé ọdún àyàbò fún gbogbo wa láṣẹ Èdùmàrè. akẹ́kẹ́ mo dé aṣọ wọn lóde ìgbárò ẹgẹlẹ̀ntì ẹ̀mí aṣọ wọn òde ìjẹsà igbá ńlá mo dé bàbá gbọ́nmi kọ̀ǹkọ̀ mo dé bàbá gbọ́ndògbọ́ndò ayére mo dé ọmọ ìyẹ́kó ọ̀gẹ̀dẹ̀ mo dé ọmọ ìyẹ́dò àbúntẹ́ni mo dé ọmọ ayẹ̀lú yẹ̀gboro ọmọ agi ọ̀jọ̀gbọ́n Akéwì àgbáyé lèmi jẹ́ ooo èdè ooo èmi gbẹ́ wágùn mi ní gbèjègbèjọ ọmọ akínfẹ́ wọlé orin lọ ọ̀wàrà òjò balẹ̀ dá kàsàkàsà mo pẹ́ ní ọdún báláyé mo pé yẹ kó sọ pé ẹni ọdún yìí sojú rẹ̀ mo pé yẹ kó dúpẹ́ fọba aláwùrà ó jàre ọ̀pọ̀ ti kú ọ̀pọ̀ ti ṣègbè ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fàmú ẹ jẹ́ ká máa dúpẹ́ fọlọ́run ọba àwa wà láyé a tún wà láàyè ọ̀pọ̀ ń bẹ láyé bí aláìsí ṣẹ̀rí pé ọpẹ́ ló yọ ọlọ́run ọba gbogbo ọmọ ẹgbẹ́ Akéwì Asòótọ́ pátápátá mo pé ẹjá dúpẹ́ lọ́wọ́ ọba tó dá wa sí dọjọ́ òní àní ìyìn ló yẹ bàbá òkè ó jàre èmi dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun mo ní ẹni aṣelóore tí ò dúpẹ́ ó dàbí ọlọ́sà kò ní lẹ́rù lọ́ni ẹni tí ò bá dúpẹ́ ẹgbẹ̀fà ó gbé gidi ní ìgbèje ọmọ agi ọ̀jọ̀gbọ́n Akéwì àgbáyé àti gbogbo ẹgbẹ́ Akéwì Asòótọ́ pátápátá mo ní àwa dúpẹ́ fọlọ́run ọba ó yá ẹja mọ́ dúpẹ́ nítorí ọpẹ́ ló yọ ọlọ́run ọba ìyìn ló yẹ bàbá òkè. ọgbà mọ̀mọ́ dúpẹ́ o láti January to December mo dúpẹ́ lọ́wọ́ ọba tó sọ̀wọ́ tí ò gbowó mo dúpẹ́ lọ́wọ́ ọba tó sọ̀wọ́ tí ò gbòbí mo dúpẹ́ lọ́wọ́ ọba tó tún kà wáyé wọ́n rẹ́ ní ọdún bàbá láyé o bẹ́bí ìrọ̀lẹ́ mọ̀rọ̀ lọ́dúnmọ̀rẹ́ ọba ni ẹni ọdún bàbá láyé o bẹ́bí ìrọ̀lẹ́ jíjọ́ pẹ́ o láti January to December ọ̀pọ̀ lájọ bẹ̀rẹ̀ tí a jọ parí ọ̀pọ̀ ló kù dẹ̀dẹ̀ kọ́dún tán tágbọ̀rún alágéèjì lọ òun ọmọ fìyàwó mo mọ̀ ọ́n fi gbé títóbi Olódùmarè ọba gani omi dáilẹ́gẹ̀rẹ́ Akéwì àgbáyé mo kí gbogbo ẹgbẹ́ Akéwì Asòótọ́ pátá mo kí ọ̀pá àkúọ̀dọ̀ mo lọ́dọ̀ sọ wá sówó lágbára Olódùmarè ọba. ọpẹ́ ńlá yẹ wá ìyìn fọba ògo f'Ẹlẹ́dùmarè tó já lọ́dún já nínú ọlọ́pẹ́ làwùjọ wà ó ní oyè àmọ́dún torí pa ti sọdún èyí k'Ẹlẹ́dùmarè já sàmọ́dún mo kí gbogbo ẹni tí gbóhùn sókè o kó tó di pé mi àwòkù ọ̀rọ̀ gborí wọlé ẹ ní tẹnu gbóbi ọ̀wọ̀ àwòkù ọ̀rọ̀ mo dé mo wá dá mùsòmùsò mo wá kọrin ọpẹ́ f'Ẹlẹ́dùmarè ọba tó já lọ́dún èyí já ká tó lè sẹ̀mí sí i ara ẹ̀ súnmọ́ bí ẹ wá dárin pé mo ní tí wọ́n bá bí ẹ pé kí ló fẹ́ wí tí wọ́n bá bí ẹ pé kí ló fẹ́ sọ o sọ pé mi rẹ̀ láwùjọ sàmọ́dún tí wọ́n bá bí ẹ pé kí ló fẹ́ wí ọ̀rẹ́ tí wọ́n bá bí ẹ pé kí ló fẹ́ sọ pé mi rẹ̀ láwùjọ sàmọ́dún tí wọ́n bá bí mi pé kí ni mo fẹ́ wí bí wọ́n bá bí mi kí ni mo fẹ́ sọ ẹ̀yin èmi ẹ̀yin láwùjọ sàmọ́dún èmi rẹ̀ èmi láwùjọ sàmọ́dún inú ọlọ́pẹ́
nínú ọlọ́pẹ́ láwùjọ wa ó ní oyè àmọ́dún. ìrèdè ìrèdè o ìrèmọ̀dé ìrèdè o àtúkù ọdún ọdún ayọ̀ ìrèwọlédè àkú ọdún ọdún ayọ̀ o àkú ọdún ayọ̀ tèmi o. gbogbo ẹgbẹ́ Akéwì Asòótọ Oòduà ló ń kí gbogbo ayé pátápátá wípé a kú oríire ọdún tuntun tá a bọ́ sí 2023 ọ̀hún bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ òun ló ti dé ìyá dúpẹ́ fẹ́lẹ́dùmarè ọba ọlọ́run ò ní jẹ́ ká sọdún bànújẹ́ lọ́lọ́ Elédùmarè ọba tó dá wa sáyé ọba tó wá jẹ́ ká rọ́dún ọ̀hún náà láyé gbogbo oore àlùbáríkà tó ń bẹ nínú ọdún tuntun yìí kó jẹ́ tẹrú tọmọ wa ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá látòrí kábíyèsí ọba fèdèyangàn ìyálájé gbogbo ẹgbẹ́ Akéwì Asòótọ Oòduà pátápátá ni mo kí Abímbọ́lá Omidun Akéwì lèmi jẹ́ yẹrọ kí ọlọ́fà ọmọdémi mo kí gbogbo lé o wípé ọdún ayọ̀ lọ́dún ìyá jẹ́ fún tẹ̀rù tọmọ wa ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá mo pẹ́ sàmì ẹgbẹ́ tọ́ àmì ẹ̀mí. gbogbo ẹgbẹ́ Akéwì Asòótọ mo ní kí ló ṣe wá tá ò ní dáná ọpẹ́ omi ló yẹ ká máa kọ ẹdákun ẹjá jọ sọ̀rọ̀ sókè mo ní ẹjá jọ wòmí àjò látẹ̀yìnwá o ta ló sọmọ nù ta ló sọkọ nù ta ló ṣaya nù ta ló so àlùmọ́ọ́nì tó ní nínú ọdún 2022 nù mo lómi ọpẹ́ ló yẹ ká máa kọ Àkànní Akéwì yes mo ràrò jinlẹ̀ ló mú mi wá dúpẹ́ omi o lọ́wọ́ aláwòrán tó sọ gbogbo ẹgbẹ́ Akéwì Asòótọ àpẹ̀dí mo níṣe là ń lé sí lójoojúmọ́ ẹjá jọ ní sáàtì lókè ọ̀pọ̀ ti jókòó wípé bo la fẹ́ gbé já o ọ̀pọ̀ ti jókòó pé bo la fẹ́ gbé gbà ọ̀pọ̀ ẹgbẹ́ ló jẹ́ wípé wọ́n bẹ̀rẹ̀ ẹgbẹ́ tiwọn ẹkún ló fi ń parí ẹgbẹ́ tiwọn ò rí bẹ́ẹ̀ ẹgbẹ́ Akéwì Asòótọ mo ní ẹjá dúpẹ́ ẹjẹ́ adúpẹ́ lọ́wọ́ ẹni tó náwó sí wa ẹjẹ́ adúpẹ́ lọ́wọ́ ẹni tó náwó sí wa ẹjẹ́ adúpẹ́ lọ́wọ́ ẹni tó mí wa tó mọ́jú ẹjẹ́ adúpẹ́ lọ́wọ́ ẹni tó mí wa tó wò wá dáadáa ọpẹ́ ńlá ló yẹ ká máa dá lọ́wọ́ aláwùrábí ẹgbẹ́ Akéwì Asòótọ lèmi ṣe mórin ọpẹ́ wá rí ẹ ṣé gan ẹ ṣé o gbogbo ẹni tó rántí wa láti January wá di wákàtí ọ̀wọ̀ yìí ẹ ṣé o gbogbo ẹni tó wo ibi tá a wà ọpẹ́ mi pàtàkì lọ́wọ́ Olódùmarè ọba mi Àkànní Akéwì yes mo ní ẹjẹ́ máa kọrin ọpẹ́ o wípé àti lọ́dún yìí jáná láṣẹ Olódùmarè ọba mi 2023 àkókò ṣojú wa àsọmọnù bẹ́ẹ̀ la ò ní sọmọnù nínú ọdún 2023 àníhùn gbé sọnù bí ó ṣe bí ọmọ láṣẹ Olódùmarè ọba mi orin ọpẹ́ la máa kọ títí ayérayé ẹgbẹ́ Akéwì Asòótọ Oòduà. Aṣẹ̀dá ọ̀run